ìwádìí jẹ́ kó yé wa wípé tí ọ̀pọ̀ obìnrin bá jáde kúrò nínú ìgbéyàwó kí wọ́n tó tún rí èèyàn gidi fẹ́ wọn wọ́n ti bọ́ sọ́wọ́ aláwìn rẹpẹtẹ wọ́n lù wọ́n jìbìtì ara wọ́n lù wọ́n jìbìtì oúnjẹ wọ́n lù wọ́n jìbìtì owó. láyé àtijọ́ àwọn ọkùnrin máa ń fẹ́ single mother láyé ìgbà tí ọkùnrin ń wo ìwà kí wọ́n tó fẹ́yàwó bí orin bàbá wa Sunny Adé ìwà ni ẹrù ọmọ torí ẹwà fàyà sílẹ̀ ìwà ni ẹrù jàre. nítorí tó máa ń sábà tún jẹ́ kí wọ́n rọ̀kọ̀ ńgbà mí ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àgbẹ̀ ni wọ́n máa ń fẹ́ àgbẹ̀ tó ti níyàwó tó fẹ́ fẹ́yàwó sí ṣùgbọ́n tí ọ̀rọ̀ máa gé fẹ́ because àgbẹ̀ ni máa ń fẹ́ lè gbọ́ bùkátà lórí ọmọ tóbìnrin míì gbé wá sọ́dọ̀ wọn kì í ṣe oníṣẹ́ oṣù oníṣẹ́ oṣù tó ń gba sálárì ó ti gbé gègélè ó ti níyàwó ńlé tẹ́lẹ̀tẹ́lẹ̀. jẹ́ kí n tún mọ̀ kí gbogbo wa káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Ask Awikonko fún tèní mo kí wa ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń láǹfààní àti mọ̀ gbọ́ wa ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di. Abọ́dúndé Olúwatósìn Ìṣọ̀lá lórúkọ tèmi jẹ́ lẹ́gbẹ̀ẹ́ mi bí ni. akandọ́rọ̀ Awikonko fún rẹ̀ náà ni Àjàó Àrò Awikonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ atúnkìn o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bó o ní ṣé ń rí kan mú ẹ̀ ń rí méjì mú nínú ẹ̀kọ́ tá a jọ ń kọ́ra wa ẹ̀yin ní kọ́kọ́ lẹ́ ń kọ́kọ́ bẹ́ẹ̀ ṣe ń kọ́ làwa náà ń kọ́ à ń gbọ́n sí lójoojúmọ́ ni ẹ kú àmójúbà wa. bẹ́ẹ̀ ni à ń gbọ́n sí lójoojúmọ́ ni àjọ ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni torí tábàtì ẹ̀ sọ pé èèyàn ń kẹ́kọ̀ọ́ èmi mo fẹ́ lè sọ pé mò ń kẹ́kọ̀ọ́ jù bí mo ṣe ń kọ́ ẹnu akandọ́rọ̀ Awikonko ni mò ń kọ́ lẹ́nu ẹ̀yin ará alẹ́ náà torí gbogbo comment section yín là ń rí mo tún rí ẹ̀kọ́ kọ̀ọ̀kan kọ́ sí níbẹ̀. mo wá ní ẹ káàbọ̀ lénìí ká tó jọ jókòó dáadáa káwo ohun tá a tún fẹ́ bára wa fi sọ̀rọ̀ lénìí kí lóhun tí mo fẹ́ bi Awikonko ẹ mọ̀ pé èmi ò lè máa ṣàìrí nǹkan kan béèrè lọ́wọ́ Awikonko kí wá ni mo fẹ́ bi wọ́n léèrè lénìí ẹ farabalẹ̀ kẹ́ mọ́ gbọ́ mi ẹ mọ́ tẹ̀lé mi bọ̀ á tún rí nǹkan kan mo kọ́ lénìí. akandọ́rọ̀ Awikonko kí lóhun tí mo fẹ́ kẹ́ ẹ fi tí mo fẹ́ bi léèrè lénìí sáàrí nǹkan kan mú bẹ̀ ni wípé tá bá wo àwùjọ wa báyìí mo fẹ́ lè sọ pé ọ̀rọ̀ nípa àwọn tó jẹ́ single mother single father ni mo fẹ́ béèrè tá bá wo àwùjọ wa single mother pọ̀ single father pọ̀ kì wá síbi tí mò ń lọ gangan nìyẹn nípa pé wọ́n pọ̀ torí mo mọ̀ pé nǹkan kan ní máa ń fà á ẹ bá wa débẹ̀ náà ibi tí mo wá ń lọ gangan wá ni wípé ní ayé ìgbà kan ó rọrùn fún èèyàn kó ti bímọ tó jóbìnrin tó jẹ́ single mother ó rọrùn fún láti rẹ́ lómi tí ó fẹ́ pé mo kó ń lé ọkọ mo sì ti bímọ kan ó rọrùn fẹ́ lómi láti tètè rọ́kọ àwọn èèyàn máa ń fẹ́ wọn ṣùgbọ́n láyé tá a wà yìí ó fẹ́ dàbí àwọn tó jẹ́ wípé tó bá tẹ̀yàn bá ti gbọ́ pé ẹni tí bímọ kan rí bí ìgbà tó yẹ pé àrùn kan ni ó ń kálukú ń sá fún single mother báyìí ni kí ni tí ó fà. alright ẹ̀yin ará ilé ẹ kú kalẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa single mother single father ìyẹn túmọ̀ sí pé obìnrin tí ò sí lábẹ́ ọkùnrin mọ́ bẹ́ẹ̀ni ṣùgbọ́n tó ń dá gbọ́ bùkátà àwọn ọmọ tó ti lọ́mọ tí ń dá gbọ́ bùkátà ọmọ ìyẹn ni single mother tàbí tí ń dá gbé pẹ̀lú ọmọ single father náà ni ọkùnrin tí ìyàwó ò sí lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni ṣùgbọ́n tí ń dá tó àwọn ọmọ tàbí táwọn ọmọ ń gbé lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ni àwọn ọmọ lè má gbé lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n kò sí ìyàwó lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n ti bímọ single father náà ni bẹ́ẹ̀ni. now tá a bá sọ wípé kí ọkùnrin ó tàtọ̀rìn kóbìnrin ó tàtọ̀rìn ẹnìkan lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ọ̀rọ̀ nù fọkùnrin tó jẹ́ single father láti tètè rí èèyàn fẹ́ ìdí rẹ̀ o ìdí ni pé ọkùnrin náà ni ó gbé bùkátà bó bá fẹ́ fẹ́yàwó mi òní ó gbé bùkátà ẹ̀ òní ó tọ́jú ìyàwó tó fẹ́ fẹ́ òní ó ṣe bọ́n ṣe fẹ́ ṣègbéyàwó oríṣiríṣi nǹkan ọkùnrin náà ni ó gbọ́. náà ni ó tọ́jú tó ti bí tẹ́lẹ̀. àti pàápàá ìka mọ́ fọkùnrin torí kì í tẹ̀ lára wa tóbìnrin bá bímọ méjì mẹ́ta mẹ́rin márùn-ún yóò ti ní àwọn ibi tá a ti mọ̀ lára ẹ̀ nígbà ẹni tí bímọ pọ̀ kò sẹ́ni tí ó mọ̀ lára ọkùnrin so gbogbo àwọn nǹkan yẹn ó pín sí méjì lọ́gbọ̀ọ́gba ní pé ọ̀rọ̀ nù fẹ́ nìkan ju ẹnìkan lọ téèyàn bá pínyà láti tètè rí ẹni téèyàn fẹ́ ìwádìí jẹ́ kó yé wa wípé tí ọ̀pọ̀ obìnrin bá jáde kúrò nínú ìgbéyàwó kí wọ́n tó tún rí èèyàn gidi fẹ́ wọn wọ́n ti bọ́ sọ́wọ́ aláwìn rẹpẹtẹ. yóò pọ̀ gan. wọ́n lù wọ́n jìbìtì ara wọ́n lù wọ́n jìbìtì oúnjẹ wọ́n lù wọ́n jìbìtì owó because lára àwọn tán bá pàdé ní wọn pé akílò nílé lára àwọn tán bá pàdé ní wọ́n ló ti máa fẹ́ ṣáájò gbígbóná àmọ́ dáná oúnjẹ jẹ́ ń bá gbé tiẹ̀ dání yóò lù wọ́n jìbìtì gbogbo yẹn kó tó di pé ó ṣe ọ́lẹ̀ èèyàn lè pàdé ẹlòmíì o tí ó ṣàlùbáríkà jọkọ téèyàn fílẹ̀ lọ ṣùgbọ́n kó tó pàdé ọkọ̀ọ̀kọ̀ pàdé ẹni tó fẹ́ pàdé alright láyé àtijọ́ àwọn ọkùnrin máa ń fẹ́ single mother láyé ìgbà tí ọkùnrin ń wo ìwà kí wọ́n tó fẹ́yàwó bí orin bàbá wa Sunny Adé ẹ má torí ẹwà fàyà sílẹ̀ ìwà ni ẹrù ẹ má torí ẹwà fàyà sílẹ̀ ìwà ni ẹrù jàre. láyé ìgbà tá a máa sọ wípé má wo ẹwà wo ìwà obìnrin láyé ìgbà náà a nígbàgbọ́ pé tóbìnrin bá ti jáde kúrò nílé ọkọ kan ó túmọ̀ sí pé ó ti ní experience experience yẹn ní ń gbé bọ̀ experience yẹn la fẹ́ fẹ́ mọ́ pé at least ó ti la nǹkan kọjá ó yẹ kọ́gbọ́n ẹ̀ ó ti pọ̀ sí tó bá jẹ́ nǹkan kan ló lè jáde kúrò nílé ọkọ àkọ́kọ́ kò ní fẹ́ kí nǹkan yìí ó tún lè jáde kúrò nílé ọkọ ẹ̀kejì láyé ìgbà náà nítorí tó máa ń sábà tún jẹ́ kí wọ́n rọ̀kọ̀ ńgbà míì ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àgbẹ̀ ni wọ́n máa ń fẹ́ àgbẹ̀ tó ti níyàwó tó fẹ́ fẹ́yàwó sí ṣùgbọ́n tí ọ̀rọ̀ máa gé fẹ́ because àgbẹ̀ ni máa ń fẹ́ lè gbọ́ bùkátà lórí ọmọ tóbìnrin míì gbé wá sọ́dọ̀ wọn kì í ṣe oníṣẹ́ oṣù tó ń gba sálárì ó ti gbé gègélè ó ti níyàwó ńlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti gbé gègélè òun àtìyàwó ẹjọ́ manage sálárì ni ṣùgbọ́n àgbẹ̀ tó mọ̀ wípé iṣu pọ̀ lóko kò rẹ́ni tí ó jẹ́ ìṣúrú pọ̀
ńbẹ̀ kò sẹ́ni tí ó jẹ. ọ̀gẹ̀dẹ̀ ló yọ bàkú àyè. ẹ̀gẹ́ pọ̀ lóko wọ́n yan gààrí wọn ò tètè jẹ́ tán nínú ẹ̀ náà wọ́n ṣèlùbọ́ òní ó láǹfààní láti mú obìnrin míì tó ti bímọ rí wá. alright kí wàá nìdí tí ọkùnrin ò ṣe ń fẹ́ obìnrin tó ti bímọ mọ́ nẹ̀sìn. àkọ́kọ́ ìdí ni pé a ṣèwádìí ìjìnlẹ̀ dáadáa. a rí pé tí wọ́n ń pè ní ìfẹ́ kò sí lọ́kàn single mother mọ́.